Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Ní ìjókòó tó kọjá jókòó pẹ̀tẹ́pẹ̀rẹ̀ lórí hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá sọ pé al-ihsan ibẹ̀ ni àwọn àfọ́ oní tasawuf àwọn oní sufi ibẹ̀ ni wọ́n jókòó sí. ọ̀rọ̀ sufi isa lásìkò anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe sufi wà lásìkò náà a bá lè rí àwọn àpẹẹrẹ níbi ọ̀rọ̀ tá anabi sọ tó ń tọ́ka lọ bí sufi akramakumullah. Naam. Sufi wà. Anakumullah. Àmọ́ kò sorúkọ Sufi. Akramakumullah. Sufi wà bí máàna az-zuhud. Akramakumullah. Zuhud yẹn òun náà la pè ní takashuf. Akramakumullah. Takashuf yìí òun ni zuhudu. Anakumullah. Zuhudu yẹn wà lójú ayé Ànábì. Sallallahu alayhi wa sallam. Ó sì pè wá lọ́bẹ̀. Bẹ́ẹ̀ni sá. Ìráyésá. Ìráyésá. Akramakumullah sá. Bọ́tí ìráyésá yẹn Naam. òun ni ọ̀pọ̀lọpọ̀ máa ń pè. Wàlálìkùwà Imam Ali karamallahu wajahu. Òun laysa zuhud an la tamlika shay'an. Akramakumullah. ولكن الزهد أن لا يملكك شيء. Allah. So ibi tí Akramakumullah. Definition tó gbé tán yẹn definition tó nìyẹn. gbé tán nìyẹn. Ẹni tí ò ní nǹkan yẹn sá fún. Rárá. Ìgbà tó ẹni tí òrò ń jẹjẹ Bẹ́ẹ̀ni sá. tó wá lóhùn ń gbàwẹ̀. Àwẹ̀ gbàwẹ̀ ńlẹ̀nu. Àwẹ̀ kọ́ ló ń gbà yẹn. Akramakumullah. Allahu akbar. So òun làwọn èèyàn ń ṣe misinterpret. Misinterpretation. Wọ́n gbọ́ yí rárá. Akramakumullah. So ó ní Láyé ànábì. Láyé Zuhudu Ànábì. ni kọ́lọ̀ tó gbé wá. Zuhudu ni mánẹ̀. Akramakumullah sa. Akramakumullah sa. Ẹ̀yìn tá Ànábì lọ là ń wá tasawuf. Kí ni dìláàlà ẹ̀ Akramakumullah sa. nínú èdè Lárúbáwá, Akramakumullah sa. nínú kíníkí la lè fi wé. Àwọn ẹlòmíì gbé lọ wípé tasawufu látara suf, lubsu suf. Akramakumullah. فشجر الناس عن صوفه واختلفوا Ìkhtiláfù wà. دهرا وظنوه مشتقا من الصوف Wọ́n gbà pé ayọ́ látara suf. ولست أمنح هذا الاسم غير فتى Òun ò fún ẹnìkankan lórúkọ yìí tó yàtọ̀ sí ẹnìkan. صوفا Tọkàn ẹ mọ́. فصوفيا Sùfíà èyí tá ń pè ní Sùfíà. حتى سمي صوفي Kai. Tí wọ́n fi wá máa pè ní Sùfí. Akramakumullah. Ó nìyẹn. Akramakumullah. Àwọn ọ̀rọ̀ yìí sà ẹ ti fún wa ní àwọn nǹkan tẹ́mi wá fi balẹ̀ gbogbo ẹ̀ so mọ́ra wọn ni pé at-tasawwuf yìí min al-Islam. Naam. Ó ti rìnlẹ̀ bẹ́ẹ̀ tasawwuf yìí ó wà láyé ànábì àmọ́ kò ń ṣe pẹ̀lú lafzu at-tasawwuf zuhud Èyí tá fi mọ̀ ẹ́ pé wà láyé Ànábì. sallallahu alayhi wa sallam. Kí n tó fi kan sí. Akramakumullah. Al-wilaya. Kùránì sọ. Al-walaya awil wilaya. Akramakumullah. رحمكم الله والولاية لله الحق وخير ثوابا وخير عقبا. So هنالك الولاية هنالك الولاية لله الحق
وخير ثوابا وخير عقبا. So ìyẹn ni ẹ wàláyà wìláyà akramakumullah. lójú alukurani sọ ó sì wà nù kíní onísúfí. ẹlẹ́ẹ̀kejì hadith sọ صلى الله عليه وسلم. hadith ni man aadali waliyan faqad azantuhu bil harb ولا يزال عبدي يتقرب إلي بشيء أحب إلي مما افترضته عليه. Allah. صلى الله عليه وسلم. وإذا أحببته كنت سمعه الذي يسمع به akramakumullah. وبصره الذي يبصر به akramakumullah. ورجله التي يمشي بها akramakumullah. ويده التي يبطش بها akramakumullah. فلئن سألني لأوتينه. ẹ̀rí pé tawkid méjì ni. bẹ́ẹ̀ ni sá ọ̀rọ̀ anabi Muhammad bẹ́ẹ̀ni ولئن استعاذني لأعيذنه. لأعيذنه. ẹnìkan ò ní bá wòlíì Ọlọ́run. عادالي وليا ẹni tó bá mú wòlíì ọ̀rẹ́ Ọlọ́run tó bá mú un ní ọ̀tá فقد آذنته بالحرب kó palẹ̀ mọ́ ogun òun ó bá jagun tààrà. وما تقرب إلي عبدي ẹrú ò ní بشيء súnmọ́ mi pẹ̀lú nǹkan kankan أحب إلي مما افترضته tí mo nífẹ̀ẹ́ sí عليه. tó tayọ nǹkan tí mo ṣe lọ́ranyàn lé lórí. ولا يزال عبدي يتقرب Kò sì ní إلي yẹ̀. بالنوافل kò ní gbò yóò máa ṣe àwọn èlèlè iṣẹ́ حتى àtà òhìbà أحبه. òtítí tí ń fi nífẹ̀ẹ́. فإذا أحببته tí n bá ti wá nífẹ̀ẹ́ ẹrú yẹn كنت سمعه الذي يسمع به ìdí etí ẹ̀ tó ń gbọ́rọ̀ وبصره الذي يبصر به ìdí ojú rẹ̀ tó ń ríran ويده التي يبطش بها ìdí ọwọ́ rẹ̀ tó fi ń gbá nǹkan mú ورجله التي يمشي بها ìdí ẹsẹ̀ rẹ̀ tó fi ń rìn. ولئن سألني kò ní bí mí ní nǹkan kan Allahu akbar. لأوتينه mo lérí pé ń ṣe fún un. Allahu akbar. ولئن استعاذني bó sì wáṣọ tó wá mi níṣọ ń sọ لأعيذنه sallallahu alayhi wa صلى الله sallam. عليه وسلم. hadisi Sheikh Adamu kà á radiyallahu ta'ala anhu. nínú wáàsí kan nílọrin ní tí wọ́n á fi parí tán fi ṣe ní pé nígbà tán ká hadisi yẹn Naam. wọ́n wá ní bí. Allahu akbar. èmi ní di gbogbo nǹkan ara ẹ̀. الله أكبر. bí Allah bí akramakumullah. bẹ́ẹ̀ ni. ìtumọ̀ ẹsẹ̀ súnmọ́ ni. Allahu akbar. Allahu akbar. Fabi Fabi yasmau. akramakumullah. Fabi yabsuru. Akramakumullah. Fabi yabtushu. Akramakumullah. bí yẹn ni. Allah. الله Rahmatullah alayhi. الله عليه. Wọ́n fi dé mímọ̀ kalẹ̀ ni. bẹ́ẹ̀ ni. Ibi tí ẹ dé yìí ọ̀dọ̀ Mọ̀lánà Sheikh Adamu náà ni ọ̀rọ̀ yìí fi jáde. الله عليه. Bàbá Mọ̀lánà Sheikh Adam, رضي الله تعالى عنه. ǹjẹ́ a rí àwọn kìtàbátù wọn àbáwọn tíra wọn tí wọ́n sọ̀rọ̀ nípa at-tasawwuf? Tó bá rí bẹ́ẹ̀ sà, ìbéèrè anakumullah, bá ti lọ akramakumullah sà. ó rí bẹ́ẹ̀ Naam. tíra yẹn ó wà Akramakumullah sà. nígbà tí
àwọn onísúfí tí ìkhìláfàtù fẹ́ máa ṣẹlẹ̀ naam láàrin wọn naam wọ́n wá pè wọ́n wọ́n pe baba Mawlana Sheikh Sheikh Adamu pè wọ́n akramakumullah sa wọ́n pe olórí Tìjàníyà anakumullah wọ́n pe Kàdìríyà akramakumullah ó yẹ wá jókòó papọ̀ kíní yóò gbọ́dọ̀ fàjà ẹ̀yin ṣe tasọ́wùfù ò gbọ́dọ̀ jẹ́ ìjà naam kò gbọ́dọ̀ sí pé ìwọ ni lágbájá gba ọmọ mùrídì mi kíní kan mùrídì nǹkan so gbogbo kíní yẹn bàbá wa ṣe kọ́nfẹ́rẹ́nsì yẹn akramakumullah nínú markaz ń bí Allahu akbar so wọ́n ṣe àbáyọrí kọ́nfẹ́rẹ́nsì yẹn anakumullah òun ni rọ́fù ṣubuhat akramakumullah amma fi Tijaniyya wal Qadiriyya min ash-shatahat radiyallahu ta'ala anhu kai ó nìyẹn tíra pé ó jókòó pé bàbá ní àwọn tíra àti ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Bẹ́ẹ̀ni. tasawufu dáadáa bẹ́ẹ̀ ni dawru tasawufu wa sufiyin so bàbá nínú àwọn tíra tí bàbá ìkan ló kà yẹn akramakumullah akramakumullah tí nígbà tí ilé ti wá ṣẹlẹ̀ àti ẹ ti fi rinlẹ̀ fún wa sóní sufi ni Mawlana Sheikh Adam gidi gidi mo ń sọ fún yín pé gidi akramakumullah تصوف خالص akramakumullah so onísúfí ni wọ́n náà ìyẹn náà ti rinlẹ̀ àmọ́ ìyàtọ̀ wà láàrin onísúfí pẹ̀lú tàtọ́rùkù anakumullah tàtọ́rùkù yẹn òun ni kéèyàn wo kókó mọ́tọ̀ríkà kan akramakumullah bàbá òwò kókó mọ́tọ̀ríkà kan Tìjàníyà àwọn nǹkan tí wọ́n ń lò nínú Tìjàníyà bàbá ń lò akramakumullah Salatul Fati bàbá ń ké bẹ́ẹ̀ ni sá Tìjàníyà sì ló ní bẹ́ẹ̀ ni akramakumullah Salatu Sábíkì bẹ́ẹ̀ ni sá Kàdìríyà ló ní anakumullah bàbá ń ké akramakumullah akramakumullah so ìyẹn ni ẹ ọ tún mọ̀ pé nígbà tí mo sì fẹ́ àwọn khalifa ẹ̀sìn hadamallahu hayatahu ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ èmi a máa ṣe Kàdìríyà mo máa ń ṣe àfáàmù sẹ́ẹ̀sìn àjíjọ máa ń ṣe akramakumullah mo ń gbélé bàbá àfáàmù sá ń gbélé bàbá akramakumullah tí bàbá bá rí pé ìjọ mi tá bá lọ ìjọ jímọ̀ tá bá ṣe kí lẹ́ ń pè kùbùrá a máa káàkiri ọlọ́run ṣògo Mùṣín àtẹ́wọ́lára mọ́ṣáláṣí báńkì olémọ́ ní Sùúrùlérè la máa lọ káàkiri bàbá ń déré Mùṣín lọ́dọ̀ àfáà Sàláàtì mọ́ṣáláṣí wọn a lọ Mawlana Sheikh Adam sì ní ẹ má lọ rárá àwọn òtí ẹ̀ wá mọ̀ pé wọ́n máa ń ṣọ́ wa àmọ́ ipò máa ń ṣọ́ wa Allahu Akbar wọ́n bá jíjọ́ kan wọ́n kàn bí àfáà Musa pé ẹ lọ bí tẹ́ ń lọ yìí wọ́n ní pásíkò tó ẹ lọ bẹ́ẹ̀ ni Allahu Akbar ìyẹn bẹ́ẹ̀ akramakum